àní wáyé tì òdúró lórí nílé àìkú ẹjọ́ òkú náà kọjá àkọ́kọ́ ilé àkọ́kọ́ ilé àkọ́ ìdáyé. Àwọn bí wọ́n bá tí wọ́n bá ti gbé fún ọ̀pọ̀ àkìfà sí o. Ẹ̀fọ́jú ọ̀nà sílẹ̀. Ṣẹ̀rí ọ̀nà yìí tó là ilẹ̀ ẹlẹ́bà ti bá ìpẹ́ ìbáwọ́jú ọ̀nà nǹkan mí ni o. Wọ́n ní ojú ọ̀nà ìkọlọ̀rọ̀ jáde jáde ìkọlọ̀rọ̀ jáde síbẹ̀. Ẹ̀sìn ọ̀nà sílẹ̀ láì sọ̀rọ̀ sílẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ kí báyìí. Wọ́n àti ọ̀tẹ̀ kí ìkẹ́lẹ́ ó sẹ́yìn kankan. Òtúrúpọ̀ méjì lè wúbẹ̀ o. Wọ́n ní jẹ́ ọ̀nà tó rọ́ olúfẹ́ tọ̀. Wọ́n ní kẹ́ bílẹ̀. Ẹ fọ̀nà sílẹ̀ lẹ́nu. Ẹ̀fọ́jú ọ̀nà sílẹ̀. Lẹ́jà pàmẹ́díà jẹ́ ẹ̀fọ́jú ọ̀nà sílẹ̀. Ẹjọ́. Wọ́n ní bàbá àyàbá ní kò sáyé bẹ́ẹ̀ ká fi sílẹ̀ káwọn kúrúkọ̀ ní ìrẹ́pẹ́. Wọ́n ní àṣẹ tí ń bẹ lẹ́nu bàbá mi àràbà níbi kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ fẹ́nikẹ́ni torí pé ẹjọ́ ìbọ́dún báyìí kan iwájú bá nǹkan lọ́wọ́ tí gbogbo àgbáyé òfin mọ́ra rí. Wọ́n á ní àwọn tí bá Olódùmarè sọ̀rọ̀ àwọn tí bá Olódùmarè sọ̀rọ̀ wọ́n ní ká kí bá pé kò séwu ẹbí ọ̀nà. Àtọ́kọ́ alẹ́rẹ̀ ìrọ̀dún mẹ́fọ̀n ẹ̀dákẹ́ báyìí. Ẹ̀dákẹ́ jẹ́ ẹ̀mẹ́ pariwo ìrọ̀mẹ́fọ̀n. Gbogbo àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ń gbé nípò.
lẹ́yìn tá a bá lọ bí ìsìn lọ́tọ́ ká a mú tí. ó ti yá o ìṣẹ̀lẹ̀ ní àkọ́kọ́ láti ilẹ̀ ẹ̀fẹ̀. ó yẹ ní kó wuyọ́ kọ́lẹ̀ jù ó tó wuyọ́. Yàgò tí ẹgbẹ́ sẹ́yìn ló rọ̀ ọmọ ẹgbẹ́ tí gbogbo. Ní báyìí Ifẹ̀ Olùdáyé ẹ̀dá orúkọ yìí ẹni tó ti wá síbí ẹ̀dá orúkọ yìí orúkọ yẹn wọ ọwọ́ mi lọ́wọ́ ní kámẹ́rà ẹ̀rọ àkìyíṣá ọ̀yà gbọ́dọ̀ wọ̀ fọ́. Àbọ̀rọ̀ àbọ̀lò ọ̀rọ̀ ìbọ̀lùsẹ̀ àbọ̀rọ̀ àbọ̀lò àbọ̀rọ̀ àbọ̀lò ọ̀gbọ̀n ọdún ẹ̀yìn wá sí púpọ̀ lórí ayé ìfọ̀ ọdún tuntun tá a dá òní ọmọ ìtúrú pọ̀ lọ́kùnrin ọmọ ìtúrú pọ̀ lọ́wọ́ òsì tí ó jọrọ ọmọ méjì ọmọ ìwà òmìnirú ìlú ìwà òmìnira. Àdúrà tó pa ló máa gbà àti pẹ̀lú ewé àti ìbàjẹ́. Orúkọ mi ni Olúwo Adébóyè Kágbèrú lọ́pọ̀ àwọn mi. Ilé ní ìfà lórí lóko ọmọ méjì bẹ́ẹ̀ ìfà tó dáa mi. Ìfà ní kí gbogbo àwọn àgbo àdúgbò lọ́wọ́ gbẹ́dùn máa lè. Àdúgbò ọgbọ́n mi wà òkú iye mi wà òra ìfẹ́ kí gbogbo àwọn táwa nílé yìí gbé àfìwé fún ọgbọ́n ẹnu gbogbo wa pátápátá mo fìwé fún ọgbọ́n ẹnu mi Olódùmarè mo fẹ́ tó jẹ́ kí ọgbọ́n ẹnu mi tó kú tó jẹ́ kí iye ìdúró la ìfàmọ́dúgbọ́ ìfàdíkà forúbalẹ̀ àkífà fún ọgbọ́n. Lẹ́nu ọ̀rọ̀ tó méjì bẹ́ẹ̀ ọlọ́gbọ́n tó àkókò ìṣe tí a sọ ọ̀rọ̀ tó lóye olùgbà bẹ̀ aláìkàtọ̀ òun ní ẹgbẹ́ pẹ̀lú náà ló dé ọ̀nà òun ìtajà nù lọ́jọ́ bàbá máa fi gbogbo ọmọ sí bàbá wọ́n náà bọ̀ ní gbogbo wọ́n ní gbogbo ọmọ tó máa bí lókè ayé kó lè ní ìtumọ̀ ìbáni kí gbogbo wa pátápátá tọ́wọ́ tọ́mọ nù tọ́wọ́ sọ pé tọ́wọ́ kan bá wo kí gbogbo àwọn tá a bá lọ́mọ níta gbogbo àwọn tá a bá ti sọ́mọ nù káwọn lè rí ọmọ wa gbogbo àwọn tá a ti lọ́mọ níta pátápátá káwọn béèrè gbogbo ọmọ wa pátápátá tó wà níta bẹ́ẹ̀ ọ̀run kàlùbọ̀ ó ṣeun nígbà orúkọ tán gbogbo àwọn ọmọ rẹ̀ tó lọ níta okun àwálé àfikẹ́ o nígbà tó dé tán ìfàdíkọ́ sọ fún wa pé gbogbo àwọn tó ti lọ wọ́n ti gbọ́. gbogbo àwọn tó ti sọnù wọ́n padà wálé. wọ́n padà bọ̀. àṣẹ wà. lórí ọ̀rọ̀ tó méjì bẹ́ẹ̀ nígbà tó fún wọn dé tán ó wá ní kí ló ti máa pe gbogbo wọn wọ́n ní ká máa pe gbogbo wọn náà ní bàbá kò fi ìtàn kẹ́kan kò yọ ìtọ́sọ́tọ̀ pé ìkan ti gbé ìkan ti lọ ìkan ti dé tẹ́lẹ̀ gbogbo wọn náà láṣẹ pé gbogbo wa ní babaláwo lọ́run láti sọ pé ẹni ẹ̀kọ́ ní bàbá o ẹni ẹ̀kọ́ ní bàbá ọ̀run ìlara ìdòwò ẹ̀dẹ́ ẹni ẹ̀kọ́ ní bàbá. ẹsẹ̀ máa mi Ifẹ̀ Olùdáyé Ifẹ̀ oyè lágbègbè ẹsẹ̀ òwe ẹsẹ̀ bàbá wọ́n lẹ́nu ẹni ẹ̀kọ́ bàbá o àwọn kò ní o gbogbo wa náà ìlú mọ́kànlélógún inú kì í báyìí ẹsẹ̀ bàbá iyọ̀ máa máa nú ẹsẹ̀ ń tà mí ẹjọ́ fẹ́ mi wí. Gbogbo
nígbà ọgbọ́n bàbá sọ́sẹ́ tí ó ní nímọ̀ ìgbàgbọ́dà wọ́n ní bọ́ọ̀ ló ṣe máa lọ ní ọgbọ́n ọdún bí àlejò àwọn lọ nígbà ọgbọ́n rẹ̀ ṣe tí ó ní ọ̀sẹ̀ àtẹ́ẹ̀rí nígbà òótọ́ àwọn lọ wọ́n lẹ́kọ̀ọ́ ló máa wù ọdún kà sáré sọ́lá ọjà sáré sílé wọ́n lẹ́kọ̀ọ́ ló máa wù ọdún bí àlejò wọn nígbà olúwa tán lọ́dún bí àká ọgbọ́n nígbà gbogbo aláyé ọ̀pọ̀lọpọ̀ ju ọgbọ́n ọdún bí àlọ́wọ́ lọ́dún bí àbáṣọ wọn sẹ́nu wọ́n ṣe sọ sẹ́nu wọ́n ní kí ni káwọn máa ṣe kí wọ́n àtọ̀ ń wá ìfánikọ́mọ̀ fífa ìṣeré gbogbo àwọn láti pa ìfàtì láàbò pé kí la fẹ́ ṣe kí lójú ọ̀nà kọ́tọ̀ ọ̀run mi là lọ ọ̀run mi là máa làwọn mẹ́rin ẹ̀ bọ́ọ̀lù láṣẹ jọ bọ́ọ̀lù láàrin ìjọ ẹ̀ ìjọba ayọ̀dọ̀yọ̀ ayọ̀dọ̀yọ̀ pẹ́lẹ́pẹ́ àwọn méjì láwọn olùfà ìfàmìlẹ́ bíbá ìjọba oníjà ọ̀dá ní ọlọ́gbọ́n àkókò ìjẹ́jà sọ ìmọ̀ ọ̀pọ̀ ọmọye ìfàlẹ́ àgbàdo orí ẹgbẹ́ kú dáàbò nígbà ọmọ sọ́sẹ̀ tí ó ní nímọ̀ ìyàgbẹ́dà bóyá ṣe máa dá ilé ẹ̀kọ́ náà nígbà òru nínú ẹ̀kọ́ aláàgbẹ́bí òyìnbóòtù ìgbẹ́kọ̀ ìrẹ̀ láìpẹ́ láìdí rẹ̀ nígbà ìjọ àbáyé láti ṣẹ́gun àṣẹ àbáyé lẹ́sẹ̀ kọ́ àṣẹwà òun ò ní túmọ̀ yín lẹ́nu báyọ̀ ní láti Èkìtì láti wá kí n bá Èkìtì kété ẹgbẹ́ tó Èkìtì ẹkú òun bọ̀ ẹjẹ́ máa kì í kọ̀ọ̀kan torí pé mọ́kàndínlógún Èkìtì ìpínlẹ̀ Èkìtì ẹ̀wà ọ̀hún ẹ̀ka ọ̀hún Èkìtì láyé Èkìtì nígbò yìí ẹ̀kọ́ Èkìtì ọkọjá ọ̀yẹ́ Èkìtì kété àwọn kéré àwọn akẹ́ni báà mi àgbàlagbà ẹ bá mi kásẹ̀ yìí o àwọn kéré àwọn akẹ́ni ìléwá yìí tì ẹ̀sùn Èkìtì kété ẹjọ́ ẹ̀rọ yàrá ìpínlẹ̀ bákan náà méjì o ọ̀yá ẹ̀sùn lẹ̀ ẹ̀yẹ kákò Èkìtì kí Oǹdó máa wá sílẹ̀ Oǹdó máa súnmọ́ bì àbá ìbọnúṣẹ́ kábíyèsí àṣẹ. Àṣẹ. Bàbá Ìjẹ̀ṣà ẹ̀kọ́dà bàbá Èkìtì ẹ̀kọ́dà kọ́ra yín lásìkòtì. Kẹ́sì kíyàn mímọ̀ ẹ kíyàn mímọ̀ ọmọ níwọ̀n ẹ̀dẹ́kọ̀ọ́ ayé lẹ́kìtì bẹ́ẹ̀ kí bá ẹ̀dẹ́kun. Orúkọ tèmi ní babaláwo Adéwọlé Ìfádésí láti ìlú Ìdèrò Èkìtì. Ọ̀yá. Ìbá kí bàbá wọn lórí ìjà, ìbá kí bàbá àràbà, ìbá kí ìwọ̀sẹ̀, ìbá kí ọ̀rọ̀ ìbá ní ọdún ìbálà ní ìṣẹ́sí wọn. Àṣẹ. Ẹ̀jẹ̀ ń gbọ́gbọ́. Ìbá náà ní dárúkọ, ìbá ní òun fẹ́ sọ wọ́n lẹ́sọ̀ oore nínú ọdún yìí. Ìbá náà rí pé gbogbo babaláwo yóò gba ìlọ̀dún ilẹ̀ ní gbogbo ọjọ́ ayé wa nípa ní a máa gba yìí. Àṣẹ. Ìbá ní dárúkọ torí àrùn ẹsẹ̀. Ìbá láàyè ló gba àrùn ẹsẹ̀ o. Àṣẹ. Ìbá ní kọ́ ta arọ lọ́rẹ̀. Báà mi àràbà. Ìbá ló ní ọ̀pẹ̀bẹ́ àwọn ẹsẹ̀ lórí bá fún ẹsẹ̀. Ẹsẹ̀ tọ̀run bọ̀ wáyé wọ́n lè bọ ìdí ní kó ṣe. Wọ́n ní gbogbo ohun tó bá ti ṣe pé wọ́n lè ní í bẹ́ẹ̀. Ẹsẹ̀ rúbọ o. Ó ṣe o. Ìbá ní àwọn ará kan wà tá a máa gbàjà lọ́dún yìí. Àṣẹ bẹ́ẹ̀. Ìbá ní ọ̀nà sí wa ń bẹ̀ fún wa. Kábíyèsí. Ìbá ti rí. Ìbá ní lọ́bì ìbá ní ká máa ṣe mo gbọ́ tán mo mọ̀ tán o. Bí ìbá ti rí ìbá ní ká ní orógbó, àtàrẹ, ìbá ní ká fi kún ẹbọ rú o. Pẹ̀lú ewé oníyèmúyè. Ìbá ní iye wa kò ní ra. Ìbá ní àwọn kan ní tọ́lọ́bẹ̀ fa ìmọ̀ àwọ nínú. Ṣùgbọ́n ìbá ní iye wọn ló máa ra. Ìbá ti rí bí ìbá ṣe sọ Ọ̀rúnmìlà ní ọgbọ́n inú.
mo ní àléébù ó ní ọgbọ́n inú kì í kórógbó Ọ̀rúnmìlà ní ọgbọ́n inú Ifá mo ló di àléébù.